wà nulẹ̀ ó lówó ó ní mọ́tò ó nílé àmọ́ kò ní ẹ̀kọ́ kò sì ní ìwà ẹ̀kọ́ àti ìwà ni wọ́n á pè ní iyì tọ́ba lọ́lọ́run dáṣọ ìbò yàn ẹ lè rẹ́ nìkan tí ò lẹ́kọ̀ọ́ tí ò níyì ẹ lè rẹ́ nìkan tí ò níwà tí ò níyì ẹ̀kọ́ àti ìwà òun ni wọ́n ń pè ní iyì láyé. máàkì màtúlì mari ì. kò sí prestige kan fọ́mọ èèyàn. ilà tí ibùdó àríhí. ẹ̀rí nǹkan tọ́ba ń wí pé ta lè èèyàn láyé ilà tí ìbàjẹ́ wàhálì. nta fi ń pè yàn lọ́mọ èèyàn òun náà ni góòdì àlúùlù tí ń bẹ lára ẹ̀ kí làlúùlù ọ̀hún òun náà lẹ̀kọ́. ó tún wà nulẹ̀ ó lówó ó ní mọ́tò ó nílé àmọ́ kò ní ẹ̀kọ́ kò sì ní ìwà ẹ̀kọ́ àti ìwà ni wọ́n á pè ní iyì tọ́ba lọ́lọ́run dáṣọ ìbò yàn ẹ lè rẹ́ nìkan tí ò lẹ́kọ̀ọ́ tí ò níyì ẹ lè rẹ́ nìkan tí ò níwà tí ò níyì ẹ̀kọ́ àti ìwà òun ni wọ́n ń pè ní iyì láyé. máàkì màtúlì mari ì. kò sí prestige kan fọ́mọ èèyàn. ilà tí ibùdó àríhí. ẹ̀rí nǹkan tọ́ba ń wí pé ta lè èèyàn láyé ilà tí ìbàjẹ́ wàhálì. nta fi ń pè yàn lọ́mọ èèyàn òun náà ni góòdì àlúùlù tí ń bẹ lára ẹ̀ kí làlúùlù ọ̀hún òun náà lẹ̀kọ́ kí làlúùlù ọ̀hún òun náà ni ìwà tó dáa àwọn makarimul akhlaq òun náà fi ń pè yàn léèyàn òun ni kí mọ̀ ọmọ èèyàn tàbí lágbájá àwọn èèyàn mú ni ẹ bẹ́ kọ́ lára rẹ̀ ẹ sì bá wà lára rẹ̀ tí ọba ti sẹ́kọ̀ọ́ lára rẹ̀ kì í ṣe yàn òun la sọ fún èyí tó wà lọrin tí ń bú bàbá Lágége ń jẹta pé kọ̀lẹ́kọ̀ọ́ bàbá rẹ̀ ọkọ àwọn àfáà tó kọ bí bàbá náà lọ́ba kọ́ ń kéwù ni bàbá rẹ̀ kọ́ ń kéwù ni kọ̀ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ ọwọ́ lu àfáà ìlú Ìlọrin ìlú mà ìlú tá a ti bí Sheikh Adam ọwọ́ ń sọ̀rọ̀ sọmọ Sheikh Adam yọ bàbá rẹ̀ awi bìbílẹ̀ ìfà yọ bàbá bẹ́ẹ̀ àbá búlù rẹ̀ àmà ní púpù rẹ̀ tọ́ra àwọn èèyàn rí bẹ́ẹ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ ìwọ lẹ́kọ̀ọ́ tó ń ti pálí ti bẹ lọ́wọ́ rẹ̀. ó jẹ́ tó wá sọ̀rọ̀ wá jẹ́ lù lórí yà yìí. wọ́n á kó sàásù rẹ̀ mọ́ wá rí wípé káì kò sí ọmọ mọ́kàsì tọ́jọ́ máa rí tọ́jọ́ ọmọ ọkọ̀ ń bẹ̀ ni. farabalẹ̀ wọn ò bí ọdá kí wọ́n ń bẹ̀ kọ́ sọ̀rọ̀ kò tó bẹ̀ gbogbo ẹnu mi sọ. èyí jòkó ń bẹ̀ wàá sọ̀rọ̀ wàláhì wọn ò bí ọdá wọ́n dà fọ́ọ̀fadà àti tẹ́ǹfadà rẹ̀ wọn ò bí dá. àbí káwọn ọmọ ọkọ mọ́kàsì ọwà ń bẹ̀ kò tó bẹ̀ kọ́ sọ̀rọ̀. àmọ́ sọ̀rọ̀ òru lọ sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ ọ̀sán ọ sọ̀rọ̀ lóru ọ jáde ni ọ sọ̀rọ̀ ọ̀sán. ọmọ márkàsì kan ò ní sí ń bẹ̀ ni tọ́jú ọmọ akéwù Sheikh Adamu tí ń fi ń sọ ọ̀rọ̀ tó sọ ni kí làánà ọlọ́run ọmọ sọ kalẹ̀ lórí ẹ̀ tí ọba lè dìde tara ló fi àlùbáríkà Sheikh Adamu wọ́n dàbí èso márkàsì wọ́n bá jẹ́ àlùbáríkà Sheikh Adamu làánà ọlọ́run bẹ̀ lórí ẹ̀. a sì máa fi tí wọ́n pè wá fún kọ́ ọ̀tọ̀ ni tí wọ́n ní o ṣe fátíà àtàwọn bàbá yín ṣe ni wọ́n ní kí wọ́n ní o ṣe. àwa àlọ́rin là á máa ń sọ̀rọ̀ fátíà làbẹ́ yìí. ìwọ́n ṣe sí mo ti sọ wọ́n náà wí nǹkan sí iná là á fún ẹ̀yìn Ìlọrin lọ́lọ́rọ̀. Ìlọrin ló sì nìmọ̀. ẹnìkan nu yín ò tí ì lè ba tẹ́ẹ̀sì lè bá lọrin átàkìyà ní sáà. gbàǹkọ̀ǹkéwu tá ń mọ̀ kò lù rẹ lọ́yọ̀ọ́. wọ́n tẹ́lẹ̀ kọ́ dáàmà fún bẹ́ẹ̀ láyé wọ́n tó ti parí máyé la tẹ́ ẹ bá wúrú èèyàn bẹ́ẹ̀ ẹ rí wípé ẹ lè rẹ́kọ̀ọ́ lára ẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn lọ léèwé ọ̀tọ̀ ní kéèyàn lọ léèkéwú ọ̀tọ̀ ní ó lọ yunifásitì ọgbà pálí ọ̀tọ̀ wá ní ó lẹ́kọ̀ọ́ èèyàn lè ká ẹgbẹ̀rún òwe tí ò ní ka ẹ̀kọ́. bàbá wa yára sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn bá máa kéwú tí ò bá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá alágbàlagbà tí ò kéwú kankan tó lẹ́kọ̀ọ́ yọ sọ̀rọ̀ ẹ̀kọ́ ju ẹni ọmọ kéwú lọ. ẹ̀rí ibi tẹ́ni tí ò kéwú tí ń ná kídù ẹni ó kéwú. kéwú ni wọ́n mọ̀ tó ń wí pé àfa àgbà fún gbogbo ayé. ilá tí bàjá wà rí. ẹni tí wọ́n dá màá lásìá rí ó sì wí nù. ilá tí bàjá wà rí. ẹni tí wọ́n dá màá gbogbo ayé wọ́n dá bàbá tó bí wọn mà wọ́n sì dá ọmọ náà mà láyé pé ń bẹ láyé. bàbá tó bí wọn nìkan ọmọ òun sì máa wọ ọmọ náà. anta alfanau ibnu alfana. ọ̀sọ́ alfanau ibnu alfana.
ẹni tí ò sí ọmọ ẹni tí ò sí kí ló fà á tọrọ rẹ̀ fi rí bẹ́ẹ̀ ó kéwú lóòótọ́ àmọ́kọ̀ lẹ́kọ̀ọ́ kò sì níwà ìwà ní ìwúrẹ́ kó tún wà nulẹ̀ ó lówó ó ní mọ́tò ó nílé àmọ́ kò ní ẹ̀kọ́ kò sì ní ìwà ẹ̀kọ́ àtiwà ni wọ́n á pè ní iyì bàbá lọ́rọ̀ ń dáṣọ ìbò yàn ẹ lè rẹ́ nìkan tí ò lẹ́kọ̀ọ́ tí ò níyì ẹ lè rẹ́ nìkan tí ò níwà tí ò níyì ẹ̀kọ́ àtiwà òun ni wọ́n ń pè ní iyì láyé. Máàkì Màtúlì Mari ì. Kò sí prestige kan fọ́mọ èèyàn. Ilá tí Bùjá Òhárì. Ẹ̀rí nǹkan tó bá ń wí pé ta lèèyàn láyé ilá tí Bùjá Òhárì. Ìta àfi ń pèèyàn lọ́mọ èèyàn òun náà ni góòdì àlúùlù tí ń bẹ lára ẹ̀ kí làlúùlù ọ̀hún òun náà lẹ̀kọ́ kí làlúùlù ọ̀hún òun náà ni ìwà tó dáa àwọn makarimul akhlaq òun náà fi ń pèèyàn léèyàn òun ni kí mọ̀ ọmọ èèyàn lábẹ́ lágbájá àwọn èèyàn ń nì ẹ bẹ́ kọ́ lára rẹ̀ ẹ sì bá wà lára rẹ̀ tí ọba ti sẹ́kọ̀ọ́ lára rẹ̀ kìí ṣèyàn òun la sọ fún èyí tó wà lọrin tí ń bú bàbá Lágége ń jẹta pé kọ̀lẹ́kọ̀ọ́ bàbá rẹ̀ ọkọ àwọn àfáà tó kọ bí bàbá náà lọ́ba kọ́ ń kéwù ni bàbá rẹ̀ kọ́ ń kéwù ni kọ̀kọ́ lẹ́kọ̀ọ́ ọwọ́ lu àfáà ìlú Ìlọrin ìlú mà ìlú tá a ti bí Sheikh Adam ọwọ́ ń sọ̀rọ̀ sọmọ Sheikh Adam yóò bá bàbá rẹ̀ awi bìbílẹ̀ ìfà yóò bá bàbá rẹ̀ àbá búrú rẹ̀ àmà ní búrú rẹ̀ tọ́ra àwọn èèyàn rí bẹ́ẹ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ ìwọ lẹ́kọ̀ọ́ tó ń ti pálí ti bẹ lọ́wọ́ rẹ̀ ó tiẹ̀ tó wá sọ̀rọ̀ wá jẹ́ lù lórí yà yìí ọwọ́ kò sàásùn rẹ̀ mọ́ wá rí wípé káì kò sí ọmọ mọ́kàsì tọ́jọ́ máa rí tọ́jọ́ mọ́ ọkọ̀ ń bẹ̀ ni farabalẹ̀ wọn ò bí ọdá kí wọ́n ń bẹ̀ kọ́ sọ òtún rẹ̀ gbogbo ẹnu mi sọ èyí jòkó ń bẹ̀ ọ́ wàá sọ̀rọ̀ wàláì wọn ò bí ọdá wọ́n dà 4 fada àti 10 fada rẹ̀ wọn ò bí dá. àbí káwọn ọmọ ọkọ̀ mọ́kàsì ọwà ń bẹ̀ òtún rẹ̀ kọ́ sọ̀rọ̀. àmọ́ sọ̀rọ̀ òru lọ sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ ọ̀sán ọ sọ̀rọ̀ lóru ọ jáde ni ọ̀sọ̀rọ̀ ọ̀sán. ọmọ markaz kan wọ̀nyí sí ń bẹ̀rẹ̀ tọ́jú ọmọ akéwù Sheikh Adamu tí ń fi ń sọ ọ̀rọ̀ tó sọ ni kí làánà ọlọ́run ọmọ sọ kalẹ̀ lórí ẹ̀ tí ọba lè dìde tara. ló fi àlùbáríkà Sheikh Adamu wọ́n dàbí èso markaz wọ́n bá jẹ́ àlùbáríkà Sheikh Adamu làánà ọlọ́run bẹ̀ lórí ẹ̀. a sì máa fi tí wọ́n pè wá fún kọ́ ọ̀tọ̀ ni tí wọ́n ní o ṣe fátíà àtàwọn bàbá yín ṣe ni wọ́n ní kí wọ́n ní o ṣe. àwa àlọ́rin là á máa ń sọ̀rọ̀ fátíà láfẹ́ yìí. ìwọ́n ṣe sí o ti sọ wọ́n náà wí nǹkan sí iná là á fún ẹ̀yìn Ìlọrin lọ́lọ́rọ̀. Ìlọrin ló sì nìmọ̀. ẹnìkan nu yín ò tí ì lè ba tẹ́sí lè bá lọrin átàkìyà àdìsá. gbàǹkọ̀ǹkéwu tá ń mọ̀kòló rẹ lọ́yọ̀ọ́. wọ́n tẹ́lẹ̀ kọ́ dáàmà fún bẹ́ẹ̀ láyé wọ́n tó ti parí máyé la tẹ́ ẹ bá wúrú èèyàn bẹ́ẹ̀ ẹ rí wípé ẹ lè rẹ́kọ̀ọ́ lára ẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn lọ léèwé ọ̀tọ̀ ní kéèyàn lọ léèkéwú ọ̀tọ̀ ní ó lọ yunifásitì ọgbà pálí ọ̀tọ̀ wá ní ó lẹ́kọ̀ọ́ èèyàn lè ká ẹgbẹ̀rún òwe tí ò ní ka ẹ̀kọ́. bàbá wa yára sẹ́kọ̀ọ́ bí ẹ bá máa kéwú tí ò bá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá rágbàlagbà tí ò kéwú kankan tó lẹ́kọ̀ọ́ yọ sọ̀rọ̀ ẹ̀kọ́ ju ẹni ọmọ kéwú lọ. ẹ̀rí ibi tẹ́ni tí ò kéwú tí ń ná kídu ẹni ó kéwú. kéwú ni wọ́n mà tóun wí pé àfa àgbà ń gbogbo ayé. Ilá tí Bùjá Òhárì. ẹni tí wọ́n dá màá láti àrí ó sì wí nù. Ilá tí Bùjá Òhárì. ẹni tí wọ́n dá màá ń gbogbo ayé wọ́n dá bàbá tó bí wọn mà wọ́n sì dá ọmọ náà mà láyé pé ń bẹ láyé. bàbá tó bí wọn ẹnìkan ọmọ n ò sì mà wọ ọmọ náà. anta alfanau ibnu alfana. ọ̀sọ́ alfanau ibnu alfana. ẹni tí ò sí ọmọ ẹni tí ò sí. kí ló fà á tọrọ rẹ̀ fi rí bẹ́ẹ̀ ó kéwú lóòótọ́ àmọ́ kò lẹ́kọ̀ọ́ kò sì níwà ìwà